kábíyèsí Olódùmarè, kábíyèsí Ifá, adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ta Ọlọ́run káàkiri àgbáláyé. Ìpọ́jú tẹ́ fi ń wò wá ò ní fọ́, èyí tẹ́ fi ń gbọ́ ò ní di. Ó tó jẹ́ mẹ́ta, kò lè mọ̀ rí bẹ́ẹ̀. Iṣẹ́ pọ̀ tá à ń ṣe kó Olódùmarè kó wa lérè ni. A mú gbé fídíò àfáà kan wá, Sheikh Labeeb. Nínú fídíò ọ̀rọ̀ pọ̀ tí wọ́n sọ. Ṣùgbọ́n nǹkan wá wà táwa béèrè báyìí tá à ń béèrè. Wọ́n mú tíà kan wá, wọ́n ní nírúmù á ní àbíkí lóko ẹ̀ ní ìnìtẹ́sí lóko tíà yẹn. Wọ́n wá sọ fún wa pé tíà àti àwọn mú dání yìí pé irọ́ pọ̀ ń bẹ, pé kèsì gbọ́rọ̀ tó wà ń bẹ ló jẹ́ òótọ́. Fídíò tí Sheikh Labeeb ti sọ́lẹ̀ ń wò yẹn. Kò dẹ̀ sẹ́ni tí wọ́n tú tíra rẹ̀ tí wọ́n ní bá nǹkan bẹ̀. Ibn Taymiyyah yín a rí nǹkan nu tíra tiẹ̀ náà màá mọ̀ ká nísìnyí jáde. Mo rí bí yóò mo rí nu tíra yìí lóòótọ́ o fi sabilillah Jawahir Ma'ani mo rí o wallahi tallahi mo rí ń bẹ̀ dáadáa. Mo rí kódà nǹkan táwọn níbù yóò tún tọ́ka mo tún rí nínú tíra yìí tí ò dẹ̀ dá lóòótọ́. Tó bá yẹ pé èèyàn bá jẹ́ èèyàn rí ó yẹ kí èèyàn lè sọ bẹ́ẹ̀ kò dẹ̀ dá lóòótọ́. Èmi yẹn ṣàbòsí wàláì kò dáa kò dáa mo rí àwọn kíní kan bẹ́ẹ̀ kò dáa lóòótọ́ wàláì kàláì kò dáa. Ṣùgbọ́n wọ́n ní Sheikh Tijani kan náà kọ tíra yìí àwọn kan náà kọ́ Sheikh Tijani ò kọ́ tíra tán fi kúrò láyé àwọn kan ni wọ́n kọ́. Èmi náà rí àwọn nǹkan tí ò dánú tíra yìí mo rí o fi sabilillah mo rí irọ́ ò dáa torí gbogbo táwọn ń jà fún yìí ká gbà pé a ṣe ìsáàbù rẹ o ní ọ̀dọ̀ Ọlọ́run but kí ló burú bí kéèyàn rí nǹkan kódà tó kí n tó ń rí nìyí àwọn tẹ́mi rí ní ìsinmi ayé sìn mo ti bá àwọn èèyàn kan sọ pé eléyìí nínú tíra yìí gangan àwọn bíbú yóò tẹ̀ tí mẹ́nu débẹ̀ èmi gangan sì ti rí. Wọ́n ní gbogbo ọ̀rọ̀ tó wà ní tíà yìí pé kèé ṣe gbogbo ẹ̀ lóòótọ́. Ok, nígbà tí wọ́n wá kó ọ̀pọ̀lọpọ̀ tíà wá fún àwa tá a jọmọ Yorùbá táwọn èkúkú ṣe ládùbọ́wá. Gbogbo àwọn tíà yìí àtàwọn àdìtàn kó wáyé gbogbo ọ̀rọ̀ ọdún ẹlẹ́sìn tẹ́lẹ̀ wọ́n ti gbà pé gbogbo tó ń sọ bẹ́ẹ̀ Muhammad Atala ló sọ. Nísìnyí báyìí ẹ̀yin náà ti wá fojú ara yín rí nígbà tó pé àwọn yẹn ti jáde tí wọ́n ti ń béèrè ìbéèrè pé eléyìí ṣe lè rí báyìí eléyìí ṣe lè rí báyìí ẹ̀yin náà ti wá fojú ara yín pé nínú ti ọ̀pọ̀lọpọ̀ tíà yìí ìpè ìrọ́pọ̀ ń bẹ. Ẹ wá dúró tíà tó wà ẹ wá dúró àdìtì tó wà ẹ wá dúró tíà àti àdìtì tó wà tẹ́yẹ tí mùsùlùmí ń tẹ̀lé ẹ wá mú kan jáde ń bẹ nísìnyí pé èyún ọ̀rọ̀ ọ̀nù bẹ̀ kò dáa rárá. Tẹ́ ẹ bá fi lè takọ̀ ọ̀rọ̀ ọ̀nù èyún dájúdájú gbogbo òyìnbó pàápàá èwo lọ̀rọ̀ ọ̀nù ẹ̀dá. Torí àti Kùránì o àti ogun àdìtì o àti Jawahir Ma'ani àbí kílẹ̀ ń pè kò sí ìtẹ́kọ̀ lójú inú gbogbo ẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀. Wọ́n ní gbogbo ẹ̀. Ìkànnì ẹ̀sìn mú jáde nísìn èyí tẹ́sì tó mú jáde tó pọ̀. Ẹ ti mú kí jáde pé eléyìí ọ̀rọ̀ ọ̀nù ẹ̀ ò relevant. Kí bóòrò wa láti gbàgbọ́ pé ọ̀rọ̀ ọ̀nù àwọn yòókù Allahu àti Muhammad ló ń sọ nígbà tẹ́ pé ẹkú ti mú kan jáde tẹ́ni ọlọ́run ẹ̀ ò nítumọ̀. Ìṣetán ṣe gbé eléyìí lẹ́yìn lọ ètò ọlọ́run ẹ̀ ò nítumọ̀ yìí ìṣetán ṣe gbé lẹ́yìn lọ náà ná gbé Quran lẹ́yìn lọ. Ìṣetán ṣe kọ́ náà ṣe kọ́ Quran ìṣetán ṣe kọ́ náà ṣe kọ́ gbogbo àwọn àdìtì tó pọ̀ yẹn. Ṣùgbọ́n bá àtẹ̀yìn gbọ́rọ̀ tó wà nù Jawahir Ma'ani yín tẹ́ ẹ gbé sínú làákàyè ẹ rí pọ́rọ̀ ọbẹ̀ kò gbọ́pọlọ mu. Ẹ gbọ́rọ̀ ọbẹ̀ sínú ẹgbẹ́ sí dèdè ọpọlọ ẹ rí pé ọ̀rọ̀ ọdún bí ò gbọ́pọlọ mu. Ẹ̀yin náà ti wá ní pínísì pé ẹ̀yin mùsùlùmí ẹ ti sí ìran tẹ̀lé ẹ ti sí ìwé tẹ̀lé ẹ ti sí àwọn èèyàn tẹ̀lé torí pé ọ̀rọ̀ tó kò sọ̀rọ̀ tó bọ́pọlọ mú nù wéhùn lẹ́yìn náà ṣe mú wéhùn lẹ́sẹ̀ mú tí àwọn lẹ́sẹ̀ nù báyìí pé gbèsè gbọ́rọ̀ nù rẹ̀ lẹ́yìn ó tẹ̀lé èwo wá lè fẹ́ tẹ̀lé ibi tí èèyàn bá ti ń tẹ̀lé tí èèyàn bá ti rí àwọn kan níbẹ̀ tí èèyàn ti ń fura sí wọn ni ẹni tí èèyàn bá fẹ́ bá rìn kí èèyàn mọ̀ fura sí ẹni tí wọ́n fẹ́ fura sí mọ̀ wulẹ̀ bá rìn àwa ti tú ogbà àṣírí inú ìwé jáde ní ìsìn pé àwọn kan wà níbẹ̀ tí ò bọ́pọlọ mu ẹ̀yin náà wá padà lọ síbẹ̀ àwọn ọmọ ilé kí ó ti ń bè lọ́wọ́ ti yín náà pé àfa ilé ìṣèrí báyìí àfa ilé ìṣèrí báyìí ẹ̀yin náà ti wá lọ sínú ìwé òun ẹ ti wá lọ ń tu ẹ̀yin náà ti wá lọ ń tọ̀bọ̀ lójú ẹ ti wá rí i pé ó dàbí ẹni pé gbogbo tá à ń sọ òótọ́ wà ń bẹ̀ ẹsẹ̀ pò tó wà mẹ́gàn òótọ́ gbogbo ẹ̀ ṣùgbọ́n yóò nígbà pò tó gbogbo ẹ̀ ṣùgbọ́n àti ẹ̀ dúpẹ́ wípé ẹni pé gbogbo tá à ń sọ online òótọ́ wà ń bẹ̀
ipa àwọn òwe kan wà tẹ́yìn ò gbúdọ̀ tẹ̀lé nínú nǹkan kan fún yín ṣùgbọ́n tẹ́mi sọ fún yín ni pé ìṣètẹ́kọ náírù muhani yìí tán ṣe kọ́ fún yín ìṣètẹ́ náà ṣe kọ kúránì fún yín ìṣètẹ́ náà wọ́n ṣe kà wọ́n àdìtì tẹ ló sọ yìí àti tí ó sọ yìí ìṣe náà wọ́n ti kọ gbẹ̀ fún yín. màá tún wá fi fídíò kan yìí láti mọ̀ pé Islam ti já pátá Islam tán ṣe ó ti di Nigeria Islam Yorùbá Islam ó ti kúrò ní Arabic Islam. gbogbo ẹ̀yin èèyàn ẹ dákun fẹ́ kẹ́ bá ń fi sùúrù gbọ́ interview tí mo fẹ́ play yìí. التقيت بهذا الرجل الطيب وأريد أن أتعلم منه. سيدي قل لي من أين أنت؟ من نيجيريا. نيجيريا. ايوه. وأنا أريد أن أستفسر عن العمامة. لماذا هذه العمامة كبيرة هكذا؟ ṣé gbọ́ wọ́n bèèrè lọ́wọ́ Sheikh Labeeb pé ibo náà ti wá wọ́n láwọn wá láti Nàìjíríà ènìyàn ọmọ Lárúbáwá ni ó wá ń béèrè pé òun ní béèrè lórí tọ̀bán tí wọ́n wé yẹn ẹ mọ̀ ọmọ Lárúbáwá òun ọmọ Lárúbáwá tó ń fi ọ̀rọ̀ wá Sheikh Labeeb lẹ́nu wò yìí òun rí pé kíní yìí àwọn òwe lọ́dún àwọn ń bì ó wá yà lẹ́nu pé Sheikh Labeeb dẹ̀ ń wé kíní yìí láti mọ ibi tí Sheikh Labeeb tó ti rí kíní yẹn àti pé báwọn kíní yẹn ṣe jẹ́ tó jẹ́ pé àwọn sì ń wé ló fi ń béèrè pé adúrú ẹrù yìí ẹ sì gbé sórí ọmọ Lárúbáwá táyìn sọ yín pé àwọn wọn ni láwàní tẹ ewé ló tún wá ń béèrè lọ́wọ́ yín pé láwàní ìbúlẹ̀ ti rí ẹ wá mọ gbọ́n tí Sheikh fi dá ló. هذه العمامة كبيرة هكذا. وعليكم السلام ورحمة الله وبركاته. كما كنت سابقا لك أيضا هذه الإمامة هي شعار لنا. ṣé ń gbọ́ wọ́n ní láwàní táwọn wé o wípé àmì ìdánimọ̀ ni láti Nàìjíríà àwọn táwọn jẹ́ Islamic scholar Nàìjíríà wọ́n lámì ìdánimọ̀ tàwọn ni wọ́n ti tì mọ́ Nàìjíríà. ẹ jọ ṣé Ògún ló wé ní eléyìí ni àbí Ṣàngó àwọn Odùduwà ló wé lu láwàní yìí rí àbábátàlá ló wé láwàní yìí rí lẹ́ẹ̀fi wá fẹ́ sàlàyé ìwọ́n láwàní lẹ́yàmọ́ tiwa Nàìjíríà ìpè síbọ̀ tiwa nílẹ̀ Yorùbá Nàìjíríà ẹbí lọ́dà kọ́ ẹ bá ń fi làákà ìgbọ́rọ̀ yìí tó ní tẹ́mi respect ni pé kí Sheikh sọ pé ara àwọn bàbá tí tó ti lọ láti rí kinní yìí làwa fi ń lò jẹ́ pé mú àmọ́ bèrè pé níbo lẹ ti rí kinní yìí níbo lẹ ti rẹ́dùn yìí lẹ́yìn àmọ́ sọ pé ìṣèyàsí ń bọ́ kinní kan ti ọ̀dọ́ ti wá ní àdàdà Nàìjíríà ní tẹ́ fi ń dá wa mùsùlùmí mọ̀ ní Nàìjíríà nìyẹn irọ́ nílẹ̀ Yorùbá táwa wáyìí àìsẹ̀lẹ́rù àìrẹ̀rù orí lọ́dọ̀ wọn Lárúbáwá lọ́hùn ibẹ̀ náà ti bẹ̀rẹ̀ ẹrù ọmọ Lárúbáwá tó sì fọ̀rọ̀ wáyé lẹ́nu wò yìí wọ́n ti pàtì ìlú wọn ò rẹ́rù òfò mọ́ ẹ má gbọ́ síwájú ẹ̀jẹ̀ ń bẹ̀. شعار لنا ولقبيلتنا في نيجيريا وكذا عمم بها المؤسس لجمعيتنا اسمه الشيخ يوسف أبو بكر أدارة في نيجيريا وهو الذي أسس بجمعية التي تقال يعني اسمها بجمعية زمرة المؤمنين في كل ربوع العالم يتعممون ويتركون لحيتهم ويحتجبون نساءهم ويدرسون للطلاب على العبد بسطاء هكذا يعني نحن زمرة اسمنا زمرة المؤمنين في نيجيريا. إذا هذه العمامة علامة على الانتماء للقبيلة. يعني كذلك انتماء على وما اسم هذه القبيلة؟ قبيلة يعني ذروة المؤمنين. ذروة هكذا ذروة. ṣé gbọ́ ó ń sọ pé símbọ̀ àwọn Zumuratu Muminin ní Nàìjíríà òun ni kìtà ń gbé lórí yẹn ó látọkùnrin àwọn obìnrin àwọn dèjàbù àwọn ọkùnrin àwọn ṣe kíní kankan nìkan wípé ó ń jẹ́ kó mọ̀ pé àwọn táwọn jẹ́ ìjọ kan Nàìjíríà wípé àmì ìdánimọ̀ àwọn ni tí àwọn ń gbé lórí yẹn kò jẹ́ kí wọ́n mọ̀ pé ara tàwọn yẹn làwọn ti wípé kò jẹ́ káwọn Arábù mọ̀ pé àwọn gangan lọ́ríjìn kíní yìí mọ́ torí Arábù yẹn ọmọ Arábù tó ń interview ẹ̀ sìn ó rí pé lọ́dọ̀ àwọn kò sí mọ́ ó wá tún dìfẹ́ndì ó wá ń fi Yorùbá Nàìjíríà ó fi ń dìfẹ́ndì religion Islam ó fi bèrè pé ẹjọ́ ṣé Islam kọ́ bàtà pé Nàìjíríà wọn ti fọ́ndì ẹ̀ sìn láì pé Nàìjíríà àbí Islam ilẹ̀ Yorùbá ó ti dádó lọ́tọ̀ ó dàbí pé mo ò fẹ́ ilé ìtara mọ́ Saudi mọ́ wọ́n ti pé wọ́n ti rí bẹ́ẹ̀ nípa àwọn Lárúbáwá àwọn Nàìjíríà àwọn ó ti mọ Islam ju àwọn Lárúbáwá lọ fún ọmọ Lárúbáwá láti mọ béèrè
ǹjẹ́ àgbo ti mọ̀ pé ó dàbí ẹni pé tiwa àṣejù ti wọ̀ ìtàwọn ti gbàgbé for the past 300-500 years tí wọn ò ṣe mọ́ àwa ń ṣe àwa ti pàmì ìdánimọ̀. nítorí dùn mí ju pé Sheikh Labeeb wọ́n ti á fi kò tí a mẹ́nu lọ síbi pé ọ̀dọ̀ wọn ni kíni ti wá ó wá ń sọ bí ẹni wípé àwa Nàìjíríà èmi ò mọ̀ bèrè pé ṣé Nàìjíríà ló create Islam ni. Zuratu mi ní ìjàmbá kí lẹ̀ ń wí táwa la ní yín láwà níní. Ojú tí ẹ̀yin náà àti sọ fún wọn pé ọ̀dọ̀ wọn torí tẹ́ bá fi lè sọ fún wọn pé ọ̀dọ̀ ọmọ ní kíni ti wá ọmọ yẹn á máa bá yín jiyàn ni. Interview yóò ní tán bọ̀rọ̀. أجي نقول تعرفين يا سيدي جاري. كذلك انتمام على وما اسم هذه القبيلة؟ قبيلة يعني ذروة المؤمنين. ذروة هكذا ذروة. زمرة المؤمنين في نيجيريا. ما شاء الله. في نيجيريا ومؤسسها الشيخ يوسف أبو بكر هدارة الإيلوري وكان له تلاميذ كثيرة. ما شاء الله. في نيجيريا. ما شاء الله. وعلى يعني رأسهم الشيخ عبد السلام بامدلي والشيخ ثبيت. wọ́n sọ pé àrèsèyík àwọn àrèsèwé Bámidélé àrèsèwé Zalam wọ́n sọ̀rọ̀ ọ̀tọ̀ bá ń tó ń wé òun wá ń pọn àbá rẹ nílẹ̀ Yorùbá ń bì òun pé àwọn bàbá rẹ ń lọ ni sáwọn ni fọ́ńdà Láwàní ni. nítorí ọmọkùnrin yẹn fẹ́ mọ̀ ni pé ìmúra yìí ibo lẹ ti rí níbo lẹ ti rúrù múra yìí báwo ló ṣe jẹ́ tí ẹ pé àwọn bàbá táwọn ti fi sílẹ̀ táyìn sí wá gbé wọ̀ ìgbà tó pé Sheikh Mumini Bámidélé Al-Ilory táwọn ni wọ́n discover Láwàní ni tí àwọn bàbá Ndélé ló discover Láwàní àbí Sheikh Yusuf àbí kí ló ń dákọ̀ tóun ló discover Láwàní. a ní ẹgbẹ́rù pò lórí ọmọ Lárúbáwá wọn ò lò mọ́ àṣà ayé àti tó ti pẹ́ nígbà lẹ́ ń rí tí eruku mọ́ bolẹ̀. torí interview yẹn kò tiẹ̀ yá mi lẹ́nu kí ẹ dúró mo tiẹ̀ bóyá Sheikh kí n sọ pé abẹ́yà Ṣàngó ló lò àbógun ló lò Láwàní rí àbọ̀bọ̀tà ló lò Láwàní rí wàá rí ẹ̀kan sọ wọ́n á sọ̀rọ̀ àwọn bàbá wọn ọ̀rọ̀ tí ó ti ju 100 years ló wá sọ̀rọ̀ àwọn bàbá wọn pé àwọn ló níbo làwọn bàbá yín táníbó Láwàní níbo náà ti rí sílẹ̀ Yorùbá lónìí Láwàní ni. a sì rí nígbà tẹ́yìn náà lọ UK tẹ́ kónú asọmọlọ́hún ó ti dojú tì dáwà dúró àwọn ọmọ kéékèèké táwọn sẹ́ ń bọ̀ tẹ́ ń dẹrù lé lórí. táwọn ọmọ yẹn bá fi lè gbọ́n tábìlì lẹ́dúkéṣàn gbogbo ẹrù yẹn wọ́n ò tún dànù tí ọmọ Lárúbáwá ni àwọn náà sáwọn online Lárúbáwá ò rẹ̀ tó ń jẹrù sórí mọ́. wọ́n á béèrè ìtàn bẹ́rù sí lórí yín ẹ wá lè sọ fún wọn pé ọ̀dọ̀ yín láti rẹ́rú òfo ọ̀dọ̀ yín láti rẹ́rú ìyà ẹ wá sọ pé àwọn àbá ti yín bì táwọn àbá yín bì tó rẹrù ọ̀ràn ẹ wá sọ pé àmì ìdánimọ̀ ti yín bì ni níbo lẹ ti lámì tá ń sọ yín lámì. torí ọmọ ìdágbá tí mèrè béèrè gan ìbéèrè kò lè béèrè lọ́mọ torí kò yé ní tó fẹ́ gbọ́kọ̀lẹ̀ sọ fún un kò yé láti kó sáyé fọ́ sí lẹ́gbẹ̀ẹ́ pé ó ti dá torí wọn tẹ́ ẹ̀ sọ òye ẹ̀dẹ́lu wọn ẹ̀rẹ́rù lówó ẹnìyẹn kan ẹ̀yìn rẹ̀rù kiri ó jọ ọmọ yẹn gan lójú pé bo ni bàbá yìí ti rẹ́rù yìí bó ló ti rẹ́rù. ọ̀pọ̀lọpọ̀ kan gbà afẹ́fẹ́ ló ń gbé lọ bàwó sọ tiwa ibi táwọn àbá ti yín tán fi yín sí ẹ̀mẹ́yìn káwọn náà tún káwọn ọmọ tọ̀ dé òní ẹ̀mẹ́yìn káwọn náà tún gbérú irú ẹsẹ̀ ibi tẹ́ fẹsẹ̀ ti yín lé ẹ̀mẹ́yìn káwọn náà tún gbé fẹsẹ̀ àwọn ọmọ tọ̀ dé òní síbẹ̀ ẹ jẹ́ kójú àwọn ọmọ tòṣì dé òní yóò là ẹ jẹ́ wọn mọ̀ òótọ́ pípẹ́ ẹrù kò sínú àṣà Yorùbá kò sínú àṣà Nàìjíríà àwọn àbáwá kọ́ ló lẹ́rù ọ̀nà àwọn Lárúbáwá náà ló lẹ́rù ọ̀nà ètò ìgbèrò pẹ́sọ ni pé àwọn àbá yín tó ti lọ láyé ìgbà kan nítorí pẹ́sọ ọmọ Lárúbáwá yẹn ni pé àwọn àbá yín tó ti lọ láyé ìgbà kan ló lẹ́rù àwọn ló gbẹ̀rù lẹ́yìn lórí wọn ni ẹ̀sọ̀ tán bẹ́rù ṣe jẹ́ ẹ bá ń sọ̀tọ̀ àwọn àbá ti ń bì. ṣé ilé eléruku wà Nàìjíríà ni ṣé ilé eléruku wà nílẹ̀ Yorùbá lẹ́fí ń gbẹ́rù sórí ìdí ó jẹ́ àkó lórí ẹ̀járe
kó bá wa ṣe.